òṣìṣẹ́ àjọ DSS ó gún bàbá onílé rẹ̀ ní ọ̀bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ará àdúgbò ni wọ́n bá fi ẹsẹ̀ fẹ́. Níṣe ni ọ̀rọ̀ di bó lọ yá mi ní agbègbè Tinúmọ́lá Estate ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ìjà bẹ́ sílẹ̀ láàrin òṣìṣẹ́ DSS kan ti Fáṣẹ Abíọ́dún àti ẹni tó gba ilé lọ́wọ́ rẹ̀ Ọmọ́ṣọlá Olúdélé ti Fáṣẹ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó ni wọ́n sọ wípé ó gún Ọmọ́ṣọlá ẹni ọdún 52 ní ọ̀bẹ ní igbá àyà nígbà tí bàbá ọ̀hún lọ béèrè owó lọ́wọ́ rẹ̀. Ìròyìn ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní nǹkan bíi aago 7 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun tó ré kọjá ní oṣù kẹjọ tí a wà yìí látàrí bí Ọmọ́ṣọlá ṣe lọ béèrè owó iná ní ọwọ́ rẹ̀. Ìwádìí nínú ọ̀rọ̀ tí àwọn òṣìṣẹ́ akọ̀ròyìn wá jábọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ló di fàǹfà látàrí wípé ti Fáṣẹ Abíọ́dún kì í fẹ́ san owó ilé àti owó iná. Nígbà tí àwọn akọ̀ròyìn wá ń jábọ̀ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní bàbá onílé lọ béèrè owó iná ní ọwọ́ rẹ̀ látàrí wípé àwọn tí wọ́n jọ jẹ́ ayálégbé wọ́n ti fi ẹjọ́ rẹ̀ sùn bàbá onílé. Bàbá onílé ọ̀hún sì lọ béèrè owó ní ti Fáṣẹ ló fi fa ọ̀bẹ yọ. Ó ṣàlàyé pé láti nǹkan bíi oṣù 4 sí oṣù 5 ni àwọn tí wọ́n jọ jẹ́ ayálégbé ti san owó iná tiwọn, ṣùgbọ́n ti Fáṣẹ ó kọ̀ láti san owó náà. Ó ní èyí ló mú kí òun gẹ́gẹ́ bí ẹni tó ń gba owó iná àti owó ilé tí òun fi lọ béèrè owó ní ọwọ́ rẹ̀. Ó fi kún wípé bí wọ́n ṣe sọ̀rọ̀ ló fa ìbínú yọ tí òun sì wọnú yàrá rẹ̀ lọ wípé kí òun ó lọ pẹ̀tù sí i lọ́kàn, ṣùgbọ́n pàràmìrí ló fa ọ̀bẹ yọ tó sì fi ọ̀bẹ òun gún òun. Ìṣẹ̀lẹ̀ yìí ló fà á tí gbogbo àwọn ayálégbé àti àwọn tó gba ṣọ́ọ̀bù ní agbègbè náà tí wọ́n fi jáwé ọlọ́fẹ tí oníkálukú sì sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ó tẹ̀síwájú pé ní kété tí Fáṣẹ gún òun lọ́bẹ tán ni ọ̀rọ̀ náà dàjú lọ́wọ́ tó sì sá kúrò ní inú ilé. Àmọ́ ìgbà tí ó fi padà dé ó ti lọ kó àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ DSS wá láti wá dúnkokò mọ́ àwọn tó wà nínú ilé. Gbogbo àwọn tó ń gbé ní inú ilé náà tó fi mọ́ àwọn tó gba ṣọ́ọ̀bù ni wọ́n ti sá kúrò ní agbègbè náà látàrí wípé wọn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ni Mọ̀rẹ́nìkejì Àyìndé àti Fáríǹóyè Victor. Wọ́n ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé nígbà tí Fáṣẹ Abíọ́dún yóò fi gba ilé ó ní òṣìṣẹ́ ilé-iṣẹ́ tó ń ta epo lòun, wọn ò mọ̀ wípé DSS ni. Wọ́n ṣàlàyé pé lẹ́yìn tí Fáṣẹ Abíọ́dún gún Ọmọ́ṣọlá Olúdélé lọ́bẹ tán ló pe àwọn òṣìṣẹ́ DSS ẹgbẹ́ rẹ̀ láti wá kó gbogbo ẹrù àti gbogbo nǹkan tó jẹ́ tirẹ̀ kúrò nínú ilé ní alẹ́ ọjọ́ náà. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn ará ìlú àti àwọn ará àdúgbò tó fi mọ́ gbogbo àwọn ọlọ́pàá tó wà ní agbègbè náà. Wọ́n ní kùtùkùtù àárọ̀ ọjọ́ kejì ni wọn ò bá ti Fáṣẹ Abíọ́dún ní ilé mọ́ tó sì ti kó gbogbo ẹrù rẹ̀ lọ. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gbọ́ ẹ̀rọ̀ láti ẹnu àjọ DSS ló já sí pàbó. Àjọ DSS kọ̀ láti fèsì sí ọ̀rọ̀ náà nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Frank Long láti gbọ́ bóyá wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ náà. Àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àwọn ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n ti Fáṣẹ Abíọ́dún kò wà ní àkàtà wọn. Wọ́n ní ó ṣeé ṣe kí àjọ DSS kí wọ́n fi tì í mọ́lé báyìí. Ó ṣe o DSS kan ó gún bàbá ayálégbé rẹ̀ ní ọ̀bẹ ní igbá àyà, àwọn ènìyàn bá jáwé ọlọ́fẹ.